àwọn olórin fújì fún ara wọn ló ń gbéra wọn wálẹ̀. ọ̀tọ̀ láyé orin ọ̀tọ̀ láyé ẹni tó position Òṣùpá Saheed tó jẹ́ ọba orin. mo lè bá wọn kọrin mo lè bá wọn fà á. Alangere o Alangere lè tó. tí wọ́n bá kó olórin Abẹ́òkúta wọ́n bá kó 100 ilẹ̀ agídí lè máa fi rí mẹ́ta tínú ẹ̀ mọ́ sọmọlàkejì ẹ̀. tẹ́ bá wò mí mi ò ní ọ̀rẹ́ kòríkòsùn nínú olórin lẹ́gbàá. ẹ máa wo gbogbo wọn kọrin lẹ́yìn Ṣèfà Àlàó àwọn ló kàn kó dẹ̀ kàn wọ́n kí ló fi ń sọ pé ẹnìkan ló kàn. gbogbo àyàn Kàlísò ti dénú wa o ẹni ságbẹ̀dẹ̀ ọ̀rọ̀ létà ní ti Kàlísò. ìsọkúsọ ló sọ èyí táwa fi senior Ṣìmíù kì í ṣọdún mẹ́rin. èmi bẹ̀rẹ̀ music mi ní iye 2000. 25 years lẹ́wà báyìí. ẹlòmíì máa ń dàgbà ọjọ́ orí lọ. irú èmi ń sìn mo ṣe competition Gobek Ogun State first mo ṣe ipò kíní. Alhaji Landoma wà níbẹ̀ Alhaji Apeke wà níbẹ̀ Shakirat Yeyoge ó wà níbẹ̀ at least wọ́n á ṣì tó bí i 49-50 first mo ṣe ipò kíní. Angere lè tó ètò kan ní kúkúrú kan mẹ́rin pọ̀. mo ní ṣùgbọ́n dáa pé kéèyàn gara síbi tó ti ń fẹ́ ni ẹ̀yin ará o ju kó ganu síbi tí wọn ti fẹ́ lọ mo ganu tán síbi tó ti ń fẹ́ tèmi lọ́mọdé pẹ́ làgbà náà fi ń fẹ́ mi ò torí pé mi ò ganu síbi tí wọn ò ti fẹ́ mi. ó búra wọn ló fi bí fújì ọ̀tẹ̀ àti orin wọ́n dẹ̀jọ́ fẹ́ra wọn ni ọ̀tẹ̀ ilé tí wàá kú orin ò kú ṣùgbọ́n wọ́n bímọ fúnra wọn. ṣé bá fún mi lówó pé kí bá wọn bú Alhaji Ṣèfà Àlàó Adékúnlé àgbáwó yẹn o. ọjọ́ mo ló gbọ́dọ̀ mi kọjá Kàlísò ó máa ṣọ́ mi náà pé tí bá wọ léèsì òun náà lọ wá léèsì bóyá bí léèsì tébù kan tí ò bá tọ́ga ó máa lọ gbé sọ́rùn wá sí ṣù. wá ìtàní kò ń kó wọlé mo lè ti rí pé orí adé lórúkọ mi adé wà lórúkọ mi máa padà jọba bódò lánìí. ṣe jókòó yìí ká máa bọ̀ ní ìsìn kí pásọ̀ jókòó bẹ́ẹ̀ láì alóde bá mú fóònù báyìí bẹ́ẹ̀ ni pé kò ríyàn. ẹlòmínú àwọn tá à ń sọ̀rọ̀ yẹn ẹlòmínú wa ò ṣe gbójúbọ̀rọ̀ fún bíi kó fa ara òkè wálẹ̀ ni. àní ẹ má fọ̀tẹ̀ sí tó bá ń ìyẹn lè fọ̀tẹ̀ sí ìyẹn ò kàn wá iwájú táwa ń lọ o òun làwa ń wo ohun tó ń ṣe lẹ́yìn ò dẹ̀kan wá o. Igun mẹ́rin láyé ni o igun mẹ́rin ni ṣúgà ní ètò kan tó lórúkọ mẹ́rin Alangere lè tó. orí adé ti dé ọ̀rọ̀ ńlá ti dé olú ọmọ alásọdán ẹ̀yin tèmi kò séèyàn tó máa lóhùn ò máa mọ mi o gbogbo Nàìjíríà Kàlísò pé méjì ìfọ̀kànbalẹ̀ fújì fún gbogbo ẹgbà wa o èmi làfáà fújì fún gbogbo àgbáyé Kàlísò orí adé mi máa ló ń péde o ṣèbó létí tó fi ń gbọ́ tún gbà òun náà ni kí n ṣe ẹlòmíì ó nájú màmá ó tẹ́tí mọ̀ tẹ́lẹ̀ ni o ẹ̀jẹ̀ tí mo kò orin ló máa ń kọ orí adé mi oníṣẹ́ méjì tó kọjá fújì lọ orin ló máa ń kọ. ìgbà tí mi wà ní school tí mo wà ní primary 6 ní 1998 nígbà yẹn ni mo sọ pé orin wù mí kọ mo wá fẹ́ máa jẹ́ orúkọ mo fẹ́ mú orúkọ mo wá lọ wo dictionary mo wá rí i pé Calypso means song orin ni Calypso. Alhaji Dr. Ṣèfà Àlàó Adékúnlé gan tó wá fẹ́ kí mi gan wọ́n máa ní orin so wọ́n kàn ń pè wọ́n bàbá oko ni ọ̀ kì í ṣe àbò oko wọ́n mọ̀wé o orin wọ́n fi ń kí mi orin so wọ́n mọ̀ túmọ̀ Calypso yẹn. láti primary 6 náà mo ti bẹ̀rẹ̀ orin 1998 but ìgbà yẹn láǹfààní láti rí owó gba instrument láti play but ìgbà tó máa di year 97 mo bẹ̀rẹ̀ sí ní ṣe jump ní 97 year 2000 ni mo bẹ̀rẹ̀ sí ní gba show tí mo ń gbowó. mo yàn kún train mi but nǹkan tí mo rí nínú iṣẹ́ music ni pé tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ orin o ní láti mingle mẹ́yàn kan láti lè fi get àwọn kankan tó ẹni tó bá jẹ́ aṣáájú fún ẹ wà á mingle mọ́ wà á lè fi get àwọn kankan so kò sẹ́ni tó kọ́ iṣẹ́ orin ìṣe kọ́ ẹni tó lọ́ bá fún lẹ́bùn ẹ̀ ló máa kọ́ mi ò kọ́ṣẹ́ lọ́dọ̀ èèyàn but ìgbà tí mo bẹ̀rẹ̀ táìmù yẹn náà ni Alhaji Sulaimon Akàngbé Apeke táìmù yẹn làwọn náà ló ń bọ̀ so mo wá ń kọrin ní Kèrèkú Alhaji Fatai Adékúnlé Ọ̀ṣà wọ́n wá sí Kèrèkú lọ́dọ̀ obìnrin kan tó máa ń ta indomie àtẹ̀yìn fún wa èmi jókòó lẹ́gbẹ̀ẹ́ mi mọ̀ wọ́n rí èmi kàn ń kọrin ni wọ́n wá pè mí pé ó dẹ̀ ń kọrin gan-an àwọn dẹ̀ nọ́mọ kan ọmọ yẹn ti ń ṣe rẹ́kọ̀dù lọ́wọ́ sí i tí bá lè mí ń gùn mọ́ tó bá lọ show
kájọ máa lọ pé láti bẹ̀ àwọn èèyàn máa mọ̀ mí náà so ló jẹ́ kí n mọ Alhaji Sulaiman Àkànbí Àpèké àdìjọ máa ń lọ ṣóǹgbà yẹn tó bá kọ́ tó kọrin nígbà míì máa kọ́kọ́ kọrin ìgbà míì tó bá kọrin tán èmi á kọrin so àwọn àtàjọ a máa ń tẹ̀lé wọn bẹ̀yẹn àpọ̀ àtóbi 5 ara wọn ni Nureni Tomiwa ara wọn ni Shajibu Azeez then ẹnìkan tí ń tẹránṣìn kò kọrin mọ́ Nurudeen lórúkọ ẹ̀ àjọ wà ní ìkan wà lẹ́gà Taribo so nígbà yẹn. nígbà yẹn àwọn tí wọ́n wà gbòòrò wọn dé Musẹ àwọn Labote àwọn Santoma yes wọ́n dé Olú Jackson náà pẹ̀lú. gbogbo gbà yẹn Kaliso ti dé inú wa o ẹni ṣàgbẹ̀dẹ̀ ọ̀rọ̀ létà ní ti Kaliso. ìsọkúsọ ló sọ èyí táwa fi senior Shimiu kì í ṣọdún 4 nínú mísíkì yìí torí mẹkáníìkì lòun ń ṣe. bí mo ṣe ń kọ́ṣẹ́ fújì yẹn náà bí mo ṣe ń kọ́ṣẹ́ mẹkáníìkì yẹn mo ń kọ́ṣẹ́ fújì yẹn náà bíi pé mo ń kọ́ gangan ni. àwa òṣìṣẹ́ ọkàn rí so orin akó ní primary school láti bẹ̀rẹ̀ orin ní OUS Ẹlẹ́gà tí a fẹ́ ṣe end of year party tá a bá jáde primary 6 mímú kọrin ní school wa ní 98 OUS Ẹlẹ́gà kọ́ lọ bèrè history yẹn so èyí tóun sọ tí mo gbọ́ yẹn ìsọkúsọ ló sọ. tó jẹ́ àwọn generation mi lẹ́gbàá àwọn ọ̀pọ̀ tábà ti mú Kaliso tábà ti mú Lékè àwọn generation mi nìyẹn. àmọ́ òun lórin rárá kò sínú wa rárá spaghetti àjọ wà ní Nureni Tomiwa ọmọdégbé àjọ wà ní tẹ bá dẹ̀ wá wò náà kẹ́ lè mọ̀ pé òun kéré sí wa ẹ̀dáfẹ́ kọrin tá a ṣe rẹ́kọ̀dù gbà yẹn àmọ́ òun rí mo ṣe rẹ́kọ̀dù mi ní 209 ni mo ṣe first rẹ́kọ̀dù mi Tomiwa Nureni ọmọdégbé òun ṣe rẹ́kọ̀dù ní 2010 2011 Shimiu ṣe rẹ́kọ̀dù ní 2012 2013. Ìgbàlẹ̀ a ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. 2009. ìsọkúsọ ló sọ so ajura wa lọ ó yẹ kí n ṣáájú sáàmù Nokia ṣe rẹ́kọ̀dù ìdí kan àti kejì ní Nokia fi senior mi so lẹ́yìn Àpèké èmi ló yẹ kó kí n tún jáde. ẹ̀gbọ́n mi kan wá tẹkọ mọ ìyanu bàbá mi yẹn kọrin nìkan nu báńdì wọn yẹn wò pé ẹ̀gbọ́n ẹ ṣe kúkú máa jẹ́ kọ́ wọn yìí kó máa bá kí. ìyẹn láyé ìgbà tó ń gbérin fún bọ̀dá wọn à ń sọ pé ìgbà tá ti ń kọrin à ń sọ̀rọ̀ ọ̀gá wọ́n tó ń gbérin fún yàn ọmọọṣẹ́ wa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tọ̀lọ̀rọ̀. Láǹgẹ̀rẹ̀ lètò. bí àṣà àwọn àgbàlagbà wọ́n ní èèrà òfẹ́ òròpórò dénú fúnra ra àwọn olórin yẹn ni wọ́n rẹra wọn lẹ̀ àwọn olórin fújì Abẹ́òkúta fúnra wọn ló ń gbéra wọn wálẹ̀ èèyàn kan ò rí tẹ́nìkan rò tẹ́ bá wò mí mi ò ní ọ̀rẹ́ kòríkòsùn nínú olórin lẹ́gbàá Èkó ní àwọn ọ̀rẹ́ mi wà bí Shanko Rashidi Adéwálé Ahmed Sureboy Wọlé Ànábì Wasiu Container àwọn táwọn ń bá ṣọ̀rẹ́ nìyẹn ní Ìjẹ̀bú Òde bí àwọn ń tà ní àwọn tó wà ní gbòòrò là ń bá ṣọ̀rẹ́ torí Ẹ̀gbá yìí tó bá ti lọ patí méjì léraléra ó ti rí póhùn jíjọ̀gá ẹ máa wò gbogbo wọn kọrin lẹ́yìn Ṣẹ̀fà Àlàó àwọn ló kàn kò dẹ̀ kàn wọ́n kí ló fi ń sọ pé ẹnìkan ló kàn wọn ò ní lọ́wọ́ Ṣẹ̀fà Àlàó fúnra wọn ti sọ pé lẹ́yìn àwọn Jamaica ló kàn so tó fi lè sọ bẹ́ẹ̀ fúnra wọn ẹ̀yin sì ń japoró pé number 2 lẹ́yìn iṣẹ́ fújì tí ẹ̀kọ́ bá mú number 3 gbàtẹ́ bá sẹ́tù ní number 2 yìí ẹ̀rọ lọ tò sẹ́yìn so àwọn ló ń dára wọn dúró ẹnìkan ò jẹ́ ẹnìkan dúró lẹ́gbàá yìí ọ̀tọ̀ láyé orin ọ̀tọ̀ láyé ẹni tó position ó lè mú orin kọ pé anybody lè bá kọrin pé mi ṣe wà nísìn Òṣùpá Saheed tó jẹ́ ọba orin mo lè bá wọn kọrin tí bí wọ́n máa kọrin mo máa kọrin ni mo lè bá wọn fà á kò sí olórin tí mi lè bá fà á níbi ká kọrin so bí wọ́n máa kọrin màá gbọ́n tó kọ màá dẹ̀ fit ọba tèmi lé lẹ́ni méjì bá ń jọ ń drag èèyàn kan ló máa win ọba onímọ̀ máa fi àyè ọba yẹn tó yẹ jẹ́ aṣíwájú wa bàbá wa yẹn ó máa fi yẹn wọ̀n wá ṣùgbọ́n àwa náà a máa try kò ní jẹ́ pé ọmọ àkọ́kọrin a máa pé àlè bá wọn kọrin no kò nínú industry kò lọ bẹ́ẹ̀ àjọ máa kọrin ni Alhaji Wasiu Pasuma náà àjọ máa kọrin ni àwọn èèyàn tó bá gbọ́ orin wọn wò pé ó fọ̀gá wọn so àjọ máa kọrin ni Alhaji Wasiu Pasuma ọ̀gá wa ni wọ́n Alhaji Ṣẹ̀fà Àlàó bàbá wa ọ̀gá wa ni wọ́n Alhaji King Saheed Òṣùpá ọ̀gá wa ni wọ́n Alhaji bàbá Honorable Taye Currency ọ̀gá wa ni wọ́n so gbogbo wọn lọ̀gá Shanko Rashidi Wayne Fuji presidential ọ̀rẹ́ wa ni ṣùgbọ́n ọ̀gá wa ni Shanko Rashidi ṣe first record ní year 2000 nígbà tí èmi mo ṣẹ̀ṣẹ̀ gba play ọ̀gá anybody ní industry new generation Shanko number 1 ni gbogbo nǹkan tí wọ́n dẹ̀ fi ń ṣe number 1 yẹn ló tún lọ́n tó fún Yaman CC àwa náà ti ń kọrin kó tó di pé wọn náà jáde so but ó ṣáájú wa jáde nítorí ó ṣáájú wa ní star ó hàn fáráyé rí ṣe rí mo ti dáyé ti pẹ́ bí àṣà orin ọ̀gá wa Ṣẹ̀fà Àlàó
mo dẹ̀ nẹ́gbẹ̀rún wọ̀fà ìtàn ni nǹkan tó bá dà òun là ń béèrè so tí ò bá tí ní nǹkan tí wọ́n ní lọ́wọ́ tó sọ pé ìwọ lọ́wọ́ bẹ̀rẹ̀ orin àṣé ni ẹ́ olórin mi wà wọn ò ṣó ẹ̀ ní OGTV rí débi kí wọ́n fẹ́ ṣó ẹ̀ ní Africa Magic á dẹ̀ máa ná òun olórin so àwa ń sìn wọ́n ti ṣó wa ní Africa Magic wọ́n ṣó wa ní On TV wọ́n ṣó wa ní Sun City. ẹni tí Ọlọ́run fi rán yàtọ̀ sí ẹni tó ń wà kiri wọ́n wà. wà wọn rí wọ́n fẹ́ fúnra wọn wọbẹ̀ kò kí ń ṣe pé Ọlọ́run ló rán wọn wọ́n fẹ́ rán ara wọn wọbẹ̀ láti ní pé bí a mo ní àìdí àṣẹ. ó máa ṣiṣẹ́ débẹ̀ ni bóyá o lọ patí méjìlá léra yóò ní pé ọ̀gá ni ẹ́ o gbọ́ àwọn tó ń kọrin fún yẹn ni wọ́n nífẹ̀ẹ́ náà ń pè ẹ́ bàbá wọn sì ń kú sásìkò ni. Aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀ ètò kan ní tó kórúkọ mẹ́rin pọ̀. kí láyé tèmi ó dájú mọ́ mọ́ bẹ́ẹ̀ ìtara wájú ní díṣẹ́ mi lè mi lé bàbá dójútọ́ta tó sọ pé mi ò lè gá. irú Alhaji Landoma wọ́n bọ́ lọ́mọ pé àwọn ọ lè máa sọ pé àwọn wà ń pò kan káwa gbà fún wọn lẹ́yìn àwọn ọ̀gá wa tá gbà fún bí adáadé ní Jamaica but Landoma lè sọ pé òun wà ń pò kan ká gbà fún nítorí àtijọ́ fèsì ẹ̀. ẹ jẹ́ ká kọ́kọ́ jọ kọrin àgbà ẹ jẹ́ ká kọrin òwe ó yá ká tó àforin àgbálẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ dà sàn tó jẹ́ pé nínú ìgboro ẹ jẹ́ dà síra lára. ọ̀tọ̀ ní competition abẹ́lé tẹ́ bá ṣe competition ní Ìkèrèkú sí Ajítádùn mọ́ Sábó competition tẹ́ máa náà ṣe first ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ ní competition àgbáyé tí olórin máa wá láti Èkó láti Ìbàdàn láti Ìlọrin láti Oǹdó wọ́n wá kó gbogbo àwọn champion wọ́n kó wọn papọ̀ ẹ tún máa rọ́wọ́ mú náà so ìwọ́n tó bá lè ṣe yẹn ọ̀gá ni ẹ́ irú èmi ń sìn mo ṣe competition Gobeg l'Ogun State first mo ṣe ipò kíní ni mo ṣe l'Ogun State tí mo tó lọ fèsì àwọn Eric náà lọ́hùn wọ́n ṣó wa ní Sun City wọ́n ṣó wa ní On TV lọ́jọ́ yẹn náà Alhaji Jefala wá bẹ̀ wọ́n wá bá wa ṣe wọ́n wá kọ́ wa lẹ́kọ̀ọ́ ní program yẹn so ifun gan wọ́n fún wa lórúkọ tó kù níbẹ̀ so àbátà lè máa sọ pé àwọn ajẹ́bá kan nìyẹn pé pọ̀ níbẹ̀ tó ṣe program yẹn mi lè kà wọ́n tán o but Alhaji Landoma wà níbẹ̀ Alhaji Apeke wà níbẹ̀ Shakirat Yeyoge ó wà níbẹ̀ àwọn olórin pọ̀ gan ẹgbà bọ́yọ́ pọ̀ àwọn tí mo mọ̀ ní mo dárúkọ yẹn bọ́ olórin pọ̀ at least wọ́n á sì tó bí i 49-50 l'Ogun State so ìgbà tó máa pe first suddenly mo dúpẹ́ pé mi lọ́pẹ́ ní ọdún yẹn jẹ́ 2019 a tún padà ṣe ní 2022 yẹn èmi ni mo tún ṣe first l'Ogun State again Najiba mo tún ti dé torin gbogbo ayé ẹkú amójúbà orin àti ìlú àtàṣà pẹ̀lú orin tó bá gbà mu àmọ́ òun kọ́ kìsà lórin ìyàn tẹnukọ́ o ìròyìn támójúbà tẹ bá gbọ́ o ẹ má rí torí tìlú tọ́sọ pọ́ sọnù tó ò rí mọ́ o nínú ilé mi ìdẹ̀nà ọ̀dẹ̀ kó wá adémọwá mọ́rin ní ọ̀rẹ́ mo ṣàlùjó dábúrò mi o mo rán níṣẹ́ ni mo má rán níṣẹ́ ni kò tiẹ̀ kọ́ṣẹ́ rárá igbe kíkẹ́ olóbùrò ó yàtọ̀ síta tí òró o ẹ má fi wéra kò tiẹ̀ lè jọra wọn èmi ọ̀pẹ́ rẹ̀ tẹnu bàròyé nígbà táyé máa wí wọ́n ní kì í ṣẹ́gbẹ́ àwòkó ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ọ̀nà yẹn ti jìn púpọ̀ ju kábù ṣúgà sógì káláyìn tó wà láfárá ọ̀pọ̀ àdùn lẹ́nu àjù ìkan lọ torí pé mi alámọ̀wò olówó orí orin ibi tí ń bá dàrí orin sí ló máa yí sí ẹ wò mí o ibi tí ń bá bá sí orin máa bá síbẹ̀ ni ibi tí ń bá ti wákù orin máa ṣàfẹ́kù ni o èmi alámọ̀wò gángan lápàṣẹ orin ni mo ṣe ní ẹ má fọ̀tẹ̀ sí tó bá wọn èèyàn lè fọ̀tẹ̀ sí ìyẹn ò kàn wá iwájú táwa ń lọ o òun làwa wo ohun tó ń ṣe lẹ́yìn òde kan wá o because àwọn enemy ń parapọ̀ náwọn fẹ́ gbé mi ṣubú mẹ́ta láyé tó bẹ́ẹ̀ o ẹ má lọ bẹ́ sí àkàndá èèyàn ní Calypso kẹ lọ ṣọ́ra yín ẹ má kàn dín nínú yọ kẹsàgbéjẹ́ mọ́wọ́ o ní Ogun State yìí ká mú generation wa Apeke ló ṣíwájú generation wa òun ló máa jẹ́ number 1 nínú generation wa kọ́lọ́n foríjìn Ṣàmúnákíà Àṣàmú tó kú ìyẹn ló máa jẹ́ number 2 tèmi máa jẹ́ number 3 nínú generation wa Ṣìmú máa lọ wà ní number 6 àbí number 7 ni tá a bá ní ká ṣe bóyá ká ṣe ṣe mo fi kọ́ ni pé kọ́ má fọ̀tẹ̀ sí àní ẹ má fọ̀tẹ̀ sí tó bá ń ìyẹn lè fọ̀tẹ̀ sí
ìyẹn ò kàn wá iwájú táwa ń lọ o òun làwa ń wo ohun tó ń ṣe lẹ́yìn ò dẹ̀kan wá o. Adéolú Àkànní Jackson Wonder àwọn ọ̀gá wa làwọn wọn ò sí ní generation tiwa ṣe rí generation wa Adéolú àwọn Landoma Jamaica àwọn onírú mọ̀rúfù ebi àwọn generation kan làwọn yẹn ṣe rí ìyàtọ̀ yà pékè tá a fi wá sí ọwọ́ báyìí generation kan làwa yẹn generation yẹn àlè bàbá irú èmi àbí Shimiu ká ní àwa generation Landoma irọ́ ni ó jìnnà síra wọn Landoma ti ń kọrin ọmọ míì kò tí ì yọ tán lábẹ́ tó kó wá ní nítorí pé òun ti wá kọrin lẹ́nìí tí ó ti ní bọ́dì ẹmọ̀ kẹ́lò mi máa ń dàgbà jọjọ́ orí lọ so irú Shimiu yẹn sìn kò mọ̀ pé mi wà ní ṣọ́ọ̀bù ìyàwó mi lókè àtà níjọ́ kan mo jókòó lẹ́yìn ṣọ́ọ̀bù ìyàwó mi òun wá béèrè ọ̀rẹ́ yẹn jẹ́ Àríyọ̀ ó jẹ́ àbúrò ìyàwó mi ó ń tẹ̀ kí ìyàwó mi nígbà yẹn ni àwa dẹ̀ ti wà lórí rẹ́kọ̀dù nígbà yẹn tá a ti ṣe rẹ́kọ̀dù. mo bẹ̀rẹ̀ music mi ní iye 2000. 25 years lẹ́wà báyìí. ẹlòmíì máa ń dàgbà ọjọ́ orí lọ ó máa rò pé ó máa deceive ẹ̀ á ti gbójú ọjọ́ orí lọ so tí máa sọ fún yín pé éèjì mi nǹkan báyìí ni ẹ máa jiyàn torí àwọn kì í wẹṣẹ àbẹ̀kúdórógbó láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ló ti jẹ́ pé Fuji tí wọn bá ti búra wọn wọn ò ní move Fuji máa lọ sílẹ̀ ṣé rí bó ṣe ń lọ yẹn ó wà pa kò tún wà pa omi tó fi bí Fuji nìyẹn ẹ wo àwọn bàbá wa Barrister tọ́lọ́mọ àfọ̀run kẹ́ wọn Abájọ́lá Dr. Sikiru Ayinde Barrister àti bàbá wa Àyìnlá Kollington ẹ wo ọdún wọn ti ń búra wọn bọ̀ ẹ wá wo King Wasiu Ayinde Palm 1 K1 The Ultimate ọ̀gá wa bàbá wa kẹ́dẹ̀ wo PK Force Àgbákin bàbá Gua Obesere ẹ gbọ́n náà ń búra wọn bọ̀ ẹ tún wá wo Òṣùpá àti Pasuma àwọn ọ̀gá wa yẹn ẹ gbọ́n ṣe ń bọ̀ so a ti rí i pé Fuji yẹn kó búra wọn ló fi bí Fuji ọ̀tẹ̀ àti orin wọ́n dẹ̀jọ́ fẹ́ra wọn ni ọ̀tẹ̀ lè ti wá kú orin ò kú ṣùgbọ́n wọ́n bímọ fúnra wọn so ẹ̀jẹ̀ ọ̀tẹ̀ wà lára orin àtọmọ ẹ̀ so bọ́yé Fuji yẹn máa bá lọ nìyẹn bẹ́ẹ̀ ni ẹ wo Alhaji Taye Currency àti Alhaji Wasiu Pasuma gbogbo ayé ló mọ̀ pé Currency ó gbà fún Alhaji Pasuma látilẹ̀ ó gbà fún wọn tán tó tún kọrin yẹpẹrẹ kéko asín o ẹ gbọ́dọ̀ yẹpẹrẹ Pasuma lọ́dọ̀ mi yẹpẹrẹ kéko asín o ó tún sọ ń gbà yẹn pé ọmọ tí Paso tọ́ tó ga báyìí ẹ bá ká tó wá sọ Pasuma ẹ wá wo ń sìn àwọn méjì ẹran wá ń jà ń sìn báyìí wọn ò dẹ̀ gbọ́ra wọn yé ni o torí Alhaji Taye Currency bí àwa ṣe jẹ́ ọmọdé gbogbo tó ń sọ yẹn àwa gbọ́ ẹlòmíín pè wá Calypso ṣé ò ní dá sí ni ṣé ò ní dá sí ni onífèsì ni ta ni mo fẹ́ bú nù wọn Alhaji Wasiu Pasuma wọn ò ṣẹ̀mí Alhaji Taye Currency Adébísí wọn ò ṣẹ̀mí so ta ni kí wọ́n bú nù wọn ta ni kí n support then ilẹ̀ tí màá mọ́ lọ́la ló mọ̀ tí bá tó pé Paso ni mo support tó pé Currency ló máa help mi ńkọ́ tí mo support Malaika tó jẹ́ pé Àlàó ló máa help mi so a ní láti dúró ẹni tí ò bá ti kàn lọ́wọ́ tó kàn lẹ́sẹ̀ kọ́ ní tiẹ̀ lọ àwọn kan ègbú lọ́ fi ń gòkè ẹ wo Ganusi tó sọ pé wọ́n Ganusi sísẹ̀ kọ́ wọn olórin mi kọ́ mú kọ́ńtẹ́ǹtì wá Ganusi kọ́kọ́ wáyé ló ń kọ́ ọ̀rí Ganusi kọ ẹ̀dẹ̀ máa ní ẹ̀mọ́ oníkọ Alhaji King Saheed Òṣùpá wọ́n ti kọ Ganusi Pasuma ó kọ Ganusi ọ̀pọ̀lọpọ̀ olórin ọkọ̀ Ganusi ẹ̀yin ohun èèyàn ọkọ̀ Ganusi ọ̀nà ni pé àwọn ọmọ oníkọ ẹ̀dẹ̀ wà ní ayé àwọn ẹni bọ̀ dẹ̀ ń Ganusi ẹ̀yin ẹ̀ lè bá wọn Ganusi mo Ganusi náà mo ní ṣùgbọ́n dáa pé kéèyàn gara síbi tó ti ń fẹ́ ni ẹ̀yin ará o ju kó ganu síbi tí wọn ò ti fẹ́ lọ mo ganu tán síbi tó ti ń fẹ́ tèmi lọ́mọdé pẹ́ lágbà náà fi ń fẹ́ mi ò torí pé mi ò ganu síbi tí wọn ò ti fẹ́ mi ṣé wàá rí bí mo ṣe ń gara lórí oore tí mo mọ̀ pé wá làwọn ọ̀tá mi tún ganu àwọn ọ̀tá mi tún ganu lórí iṣẹ́ tí ò lè mówó wá o òun já sọ pé ọkàn ń ganu ni ẹ̀yin olólùfẹ́ mi Calypso Fuji orí adé ẹ máa retí rẹ́kọ̀dù tuntun tá a ṣe tó ń bọ̀ lọ́nà a pè ní New Gate ọ̀nà tuntun torí gbogbo ọ̀nà tí àwọn onífújì ẹ̀gbá yẹn tó ń gbà yẹn àwọn ò gbàbẹ o ọ̀nà tuntun láti gbà ń sìn yìí o bẹ́ẹ̀ láti kọ́ ni pé ọ̀nà tuntun tí mo tún lọ gbà yìí jẹ́ kó yá bàbá má ṣe dá mi dá jọ̀wọ́ kó lè yá aṣọ iyì tó ń bẹ lára mi kó má yá torí pọ́n fẹ́ bá mi dọ́gba mà ní wọ́n lọ yá igi àkàbà bọ́n ṣe fẹ́ máa gùn yẹn lómi yá ajínlọ́wọ́ bẹ́ẹ̀ sì sáré ìje tó nú yá ta ni ọmọ pẹ́sìn ló máa jọ̀gà òbèrè yá ọ̀nà tuntun tí mo ti gbà yìí ní máa tọ̀ New Gate ti ṣí mo dúpẹ́
ọ̀nà tuntun tí mo ti gbà yìí ni màá tọ̀ New Gate ṣì mo dúpẹ́. Ọlọ́run má fi kòrò sí inú ayé mi Calypso kí n má ṣe wáyé asán. Ọ̀nà tuntun tí mo ti gbà yìí ni màá tọ̀ New Gate ṣì mo dúpẹ́. So New Gate ló ń bọ̀ ẹ̀yin olùfẹ́ wa. New Gate tó ń bọ̀ yẹn tó bá ti jáde ẹ jọ̀ọ́ ẹ bá wa rà á ẹ bá wa gbọ́. So a máa tó mú kí ní lọ́ọ̀ṣì yẹn máa rí lọ́ọ̀ṣì wa a máa ṣe lọ́ọ̀ṣì. bí a ṣe jókòó yìí ká máa bọ̀ ní ìsìn kí pásítọ̀ jókòó bẹ́ẹ̀ láì aláàbẹ̀rẹ̀ gbà ní máa lé wa láì ṣe ọmọ kékeré. màlá nìkan ni kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣàwọn. alóde máa mú fóònù bẹ́ẹ̀ ní pé kò rí yàn. Ṣé ẹ rí ipò ọlá dára? Kò sẹ́ni tó máa wà nípò yẹn náà tí ò ní ṣe jù bẹ́ẹ̀ lọ. Ẹlòmíì náà tá à ń sọ̀rọ̀ yẹn tá a bá wà nípò yẹn a máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Àti pé àwa tá à ń bọ̀ yìí náà ẹlòmíì nínú wa ò ṣe gbójúbọ̀rọ̀ fún o. Ilé tí ẹlòmíì ti jáde ò dára bíi kó fa ara òkè wálẹ̀ ni. So èmi ò bá wọn wí nǹkan ṣe o. Èmi rí nírí pé wọ́n fi ń wo ìwà oníkálukú wọ́n tó lè endure tó lè mú nǹkan mọ́ra. Èmi tí kí wọ́n rí lórí stage ní Kamak tó wá play Alhaji Wasiu Pasuma èmi kí wọ́n yín tẹ fóònù yẹn náà nìyẹn wọ́n wòjú sókè mú dọ̀bálẹ̀ síbẹ̀ pàtó wọn wòjú sókè àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ pé Alhaji ọmọ yẹn ń kí wọ́n dẹ̀ dìde wọ́n dẹ̀ fà mí wọ́n dẹ̀ lọ́mọ mi ìfún gan inú fọ́tò tí mi àti wọ́n jọ yà fọ́tò yẹn kò ló fáyìn jù mo dẹ̀ kọrin bẹ̀ ìfún tí mo ń kọrin ọwọ́ mi lọ́sọ̀gbà máìkì lọ́ti kọrin wọ́n rí tẹ́nì kankan rò nítorí wọn ọ̀gá yẹn ń rò tọ́kọ sọ́pọlọ ó pọ̀ ju tẹ́yìn ń rò lọ àbí ká ní ẹgbẹ́ màláìkà ń sìn màláìkà ò kí mo tó ń pọ̀ pọ̀ lọ yẹn ní mélòó fẹ́ kí so tó bá dọ́dọ̀ wọn one on one tí wọ́n sí program wà á rí pé máa attend sí ẹ inú tí ẹgbẹ́ máa dùn wọ́n tó bá ti jẹ́ pé tó bá jáde ó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀tọ̀tọ̀ lọ́rọ̀ Alhaji Taye Olúkọrẹ́nsìn gbogbo kò sẹ́ni tó ṣe báàdì fẹ́mi rí o tí bá dọ́dọ̀ wọn tí bá kí wọn máa kí mi ní wàá máa ní lórí ọ̀gá wa ṣẹ̀fàlà o kò sẹ́ni tó ṣe báàdì fẹ́mi rí ẹni olórí ọkàn ò ṣe mí iwájú mò ń lọ iwájú mò ń lọ mò ń wò mí ìgbẹ̀yìn Alhaji kí n tó Saheed Òṣùpá wọn ò ṣe nǹkan tó báàdì fún mi rí ṣùgbọ́n èmi máa ń ṣe kankan àwọn tó máa ń jẹ́ bíi PA wọn yẹn wọ́n máa ń fẹ́ ṣe eye service ńgbà míì wọ́n ti mọ̀ pé lórí inú tó ń bọ̀ yìí ó fẹ́ lọ kí ọ̀gá ẹ̀ àwọn ọlọ́run wa gáìdì wa kò kí ń ṣe àwọn ọ̀gá yẹn èmi dẹ̀ máa ń bá wọn fà ń gbà mí pé kí ló ṣe yín ibi tó wà yẹn á sì ń bọ̀ bẹ́ẹ̀ ìgbà kan làwọn náà wà bá ṣe wà yìí èmi máa ń gbé wọn débẹ̀ tán ni so bá ti jọ ń fà á ní a máa rẹ́ lómi tó ní làákàyè nínú àwọn mánéjà yẹn ló máa ní tótó ọ̀gá ẹ kó lọ kí wọn á dẹ̀ máa kí wọn ṣé ọ̀gá tó wà níbẹ̀ yẹn táwọn wà ń bí tó ń jẹ́ kó débẹ̀ tọ́jà tí mo sọ tó ṣẹlẹ̀ ọ̀gá ìnáwó máa sọ̀rọ̀ sí pé ọ̀jẹ̀ kó wá káwọn àwọn tó ń tẹ̀lé wọn yẹn ni kí àwọn èèyàn kọ́ṣọ̀n káwọn náà kọ́ mọ̀ pé ọ̀la ń bọ̀ ibi táwọn wà lénìí àwọn Pasuma Saheed Òṣùpá àwọn ọ̀gá wa yẹn náà ti wà ń bẹ̀ níjọ́ kan tó di pé wọ́n débi tó dé lénìí àwọn náà ń bọ̀ níbi tó wà yẹn à ń bọ̀ ń bẹ̀ so yẹn ni kó máa fi sùúrù ṣùgbọ́n a ṣe torí pé a rí ògo lára wọn a ṣe fẹ́ súnmọ́ wọn. wọ́n ní ká bukere 50 ló ń bọ̀ yìí number 5 torí àwọn tá a ṣe ní bí akútọ ní tá a ṣe ní Ghana àlékà yẹn special life nìyẹn so Calypso Storm Cotonou Ghana Togo mi ò lè kà yẹn mọ̀ pé bóyá mo ṣe record but ní káàbù normal record tí mo ṣe is 5 a ṣe Bomb Blaster a dẹ̀ ṣe Unstoppable a dẹ̀ ṣe Right Way a dẹ̀ ṣe Achievement New Gate ló ń bọ̀ yìí ó jẹ́ 5 lékè Ìyàndá Olúborí generation mi ni ó wà ní Guinea nígbà yẹn lórí ẹ̀gbọ́n wa ni àlejò máa kọrin wọ́n jù wá lọ so wọ́n pè mí àwọn ní eré kan eré yẹn ti fẹ́ wọ̀ wọ́n lọ́rùn eré kan ó dẹ̀ fún mi níṣẹ́ yẹn so tó bá yẹ pé ìjà là ń jà ń búra wa ni ǹjẹ́ ó lè fún mi níṣẹ́ yẹn ṣe so ó fún mi níṣẹ́ yẹn but generation wa ni ẹ̀gbọ́n wa dẹ̀ ni tó jù wá lọ ojúlùmọ̀ tó yónú tí wọ́n bá kó olórin Abẹ́òkúta tó bá kó 100 ilẹ̀ agídí lè máa fi rí 3 tínú ẹ̀ mọ́ sọ́mọlàkejì ẹ̀ so àwọn tá a ti mọ gbogbo wọn láti mọ ìwà tó ní kálukú wọn léwu èmi tèmi o gbogbo olórin ni ọ̀rẹ́ mi torí tí má ti mọ̀ wá ẹ mọ̀ wà fún níwà ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ tí má ti mọ̀ wá ẹ máa fún ẹ ní gap ká bá ti ríra wọn kíra wa o ò ṣẹ̀mí mi ní kọrin bú ẹ tí bá ti dá bú ẹ tó bá ti kọrin bú mi tó bá bú mi máa bú ẹ tó bá kọrin bú mi máa bú ẹ tó bá bú ya mi máa bú bàbá ẹ that's it. ètò kan ní kókóró kan mẹ́rin pọ̀ ẹkúnkún mẹ́niyẹn ní
nǹkan tí mo rí sọ̀rọ̀ Siri Leather, nǹkan tí mo rí sọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú Currency àti Alhaji Pasuma ni pé ọ̀rọ̀ tí mò ń sọ ẹ̀ ọ̀gàn ọ̀tẹ̀ ẹ̀ ọ̀gàn ó ti rí pé Currency tí òun mẹ́nu lé yìí lórí Paso yìí lòun máa fi débi tóun lọ. Ṣé bá wò ó sìn ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Leather ti kúrò ní level tó wà tẹ́lẹ̀ ó ti wà ní level míì sí. Tí wọ́n bá tó wọ́pọ̀ tó mọ́ Alhaji Taye Currency ó máa tẹ̀ sí wọn lójú pé ń tẹ̀ sí wọn lójú yẹn kò tí ì ní kúrò ibi tó wà yẹn. Bọ́ bóyá ń tẹ̀ sí wọn lójú ó tún wá ní àwọn backup nìṣólẹ̀ orí ẹ̀ máa wú ni. Bọ̀ tí yóò bá ní ẹni tó wà lẹ́yìn pé á nìṣólẹ̀ kò ní confidence àti lè máa ṣe tó yẹ kó ṣe kíkọ́ dípò mọ́tà kan sìn ó kàn ní Calypso yá nìṣó bá mi tẹ̀ sí lójú àbúrò rẹ̀ kan pè mí bí i náà ọ̀gá wa ẹ̀ pè mí pé yá bá mi tẹ̀ sí ẹnìkan lójú wọ́n kàn lọ fún mi mọ́tò ìkéde kan àbọ̀ lọ fún mi ní owó èmi á tẹ̀ sí lójú lọ ni o torí pé ọ̀tẹ̀ ló kú orin òkú o ọ̀dẹ̀ bímọ fúnra wọn ẹ̀jẹ̀ ọ̀tẹ̀ wà lára orin àtọmọ ẹ̀ o tí ẹ bá fún mi lówó pé kí bá wọn bú Alhaji Sefa Alao Adékúnlé àgbàwọ yẹn o but àfọgbọ́n ṣe ni o mi ní bú wọn máa kọrin bọ́ mi ní bú wọn. Sefa Alao ò ṣe é bú kò ṣe é bú ọgbọ́n máa gbowó máa gba mọ́tò máa ní accept kò máa bú wọn bọ̀ máa kọrin tó máa rò pé àwọn ọmọ ń bú èmi ò lè bú Sefa Alao lẹ́yìn Sefa Alao kò sọ́lọ́rin tí mi lè tẹ̀ sí lójú o kò sọ́lọ́rin tí mi lè tẹ̀ sí lójú torí pé bàtà tá à ń sọ́fà náà kò sẹ́ni tó rẹ̀ pọ̀ wa so ẹni tí mo lè sọ pé ẹ̀pù mi nínú olórin ni Sefa Alao náà nígbà tí mo ṣe lọ́ọ̀ṣì kan tí mo pè wọ́n ni mo dẹni tó ní tó ra mọ́tò so àwọn náà ni wọ́n ṣe ẹ̀pù mi tí ẹ bá fún mi lórí pé mo Paso máa bú o lórí iṣẹ́ tí mo ń ṣe torí owó náà ni iṣẹ́ orin dẹ̀rẹ̀ kọ́ńtrátì ni wọ́n gbá fún mi ni mo ṣe lórí ẹ̀ kò yẹ kò dé yẹ kó rí bẹ́ẹ̀ òun ni mo sọ pé ọ̀tẹ̀ ló kú orin òkú wọ́n dẹ̀ bímọ fúnra wọn ẹ̀jẹ̀ ọ̀tẹ̀ ó ń bẹ lára orin àtọmọ ẹ̀ so owó ló ń díjà lé owó ló ń ba nǹkan jẹ́ owó ló ń wá ń wà kì í ṣe pé ẹ̀rù Alhaji Sefa Alao ń bà mí torí Sefa Alao kì í ṣàǹjọ̀nù wọn kì í pọmọ jẹ àwọn èèyàn kan lọ́wọ́ ń sọ̀sọ́kúsọ káàkiri so but kò possible fún mi ṣáà mi orí adé Calypso kí n yídì síta kí n máa tọ̀ sílé mo lè yídì sílé kí n máa tọ̀ síta o but Sefa Alao ó tún máa yẹ kí n bú wọn Ọlọ́run ò ní gbé bá mi mi tẹ́ lè bú wọn tó bú wọn ó sọ̀rọ̀ sí wọn wípé àwọn ohun tó sẹ́yìn wọn òkè làwọn wà àwọn ọmọ mi táwọn wà báyìí ìgbà táwọn wà tọkọ nìyẹn mi tó wà ọmọ gbà mi tó wà ń sìn yẹn mọ̀ mi ẹni yẹn kọ́ ni nígbà yẹn lọ́hùn pé ohun tó sẹ́yìn wọn òkè lòun wà. gángan la pàṣẹ orin jẹ́ni pé mi Calypso gángan la pàṣẹ orin èmi alámọ̀ gángan la pàṣẹ orin. ènìyàn ìfún abẹ́mi ló ti jáde gbogbo nǹkan mo lè fi sọ fúnra mo dìde sọ fún mi pé èsì wo wọn máa kọrin olórin try láti máa think kó máa rorí kọrin tiẹ̀. lóòótọ́ apẹ́kẹ́ ni mo wò kọrin máa ń sọ ní anywhere wípé ẹni tí mo kọ́kọ́ wò nínú olórin but n tó ṣe fún mi ò wà òkè ńgbà yẹn mo fi pa àlẹ́yìn wọn mo fi súnmọ́ Alhaji Jamiu Adéadénú Jamaica. ògùn táwọn ẹdín máa ń lọ sí show oyè ó máa ṣọ́ mi náà pé tí n bá wọ léèsì òun náà lọ wá léèsì bóyá bí léèsì téèbù kan tí ò bá tọ̀gà ó máa lọ gbé sọ́rùn wá sí show. wáyé tani kò ń kó wọ léèsì mo lè ti rí pé orí adé lórúkọ mi adé wà lórúkọ mi máa padà jọba bódò lánìí so orí rẹ̀ kì í dìrù mo ní léèsì yẹn ni mo ṣe wọ̀. Calypso tàbí ìdìbò fẹ́ ṣe rẹ́kọ̀dù oyè à ń pè nìkan ní Westcap ìyẹn ṣe níṣẹ́ fún mi oyè gẹ́gẹ́ bí kó máa ń lọ́ọ̀bì mọ́ mi kí èèfù kan gbọ́dún lé mi kí ibẹ̀ lọ kí ní ìwúlò máa lọ ṣẹ́ni bẹ́ẹ̀ kan ló máa pọ́ ní ìtura ta. lóòótọ́ mo lè bá yín lọ ṣọ mo ní mo gbà fún yín aṣíwájú nìyí adẹ̀jì fẹ́ lọ ṣò ẹ̀dẹ̀ ń ṣe nǹkan kan lọ́wọ́ mo lè bá yín lọ ṣọ kò jẹ́ big deal kò jẹ́ nǹkan tó èèyàn kan ti gbé mi náà lọ ṣọ kí máa sọ ń ta ń sìn pé ọmọ àbíbù yẹn ó ń bá mi lọ ṣọ o no irú ẹ̀gbọ́n wọ́n yẹn ń sọ yẹn wọ́n máa yẹpẹrẹ ẹ̀ ní ìbọn ọmọọṣẹ́ ẹ ló kù ó lè bẹ́ẹ̀ lọ́ṣọ ìwọ náà ohun tó ń bẹ lọ́ṣọ lénìí ọmọ àbá òun náà lọ́ṣọ lọ́la. Aláǹgéré lètò. àwọn ọmọ gbòòrò tó bá ti dàgbò orin Calypso náà máa ní ó fáwọn wọn gba ìgan ẹ wò mí anáwọn DJ tó mọ yáyì o orin Calypso làwọn gan ń gbé sí i torí tó bá kọ́ tó ń bá gbé sí fáwọn tèmi wọ́n máa para o wọ́n máa bínú wọ́n dẹ̀ máa ṣe tó dáa wọ́n máa náwó ẹ wò mí wọ́n máa para o wọ́n máa bínú wọ́n dẹ̀ máa ṣe tó dáa wọ́n máa náwó so kò ní bàjẹ́ orí adé Calypso lórúkọ mi orí adé Calypso ọ̀gá ńlá junior tí gbogbo èèyàn mọ̀ sí youth leader number 1 tí wọ́n fẹ́ rí mi ẹ lè pè mí sí orí nọ́mbà mi 0805233
71 56 080 52 33 71 56 òun ni WhatsApp number mi ẹ tún lè pè kó wọlé rẹ́kọ̀d tá a fẹ́ ṣe lọ́ọ̀ṣì yẹn tá a pè ní Newgate olórin tá a pè síbẹ̀ á pé Alhaji Sulaiman Alao Malaika KS1 Kibla a dẹ̀ fẹ́ pé Aláyọ̀ Melody singer síbẹ̀ so Alhaji Sulaiman Alao Malaika wọ́n jẹ́ ọ̀gá tí wọ́n nójú àánú wọ́n dẹ̀ máa ń ṣe oore ṣùgbọ́n Ọlọ́run jẹ́ ká ṣe oore fẹ́ni tó máa mọ̀ wọ́n máa ń ṣe oore fún àwọn onífújì tó ń bọ̀ ìfù gan àwọn tó jẹ́ ẹgbẹ́ wọn gan wọ́n ń ṣe oore fún wọn ṣùgbọ́n àwọn onífújì yẹn tó bá ṣe oore fún yín ẹ fi yin ẹni tó ṣe oore fún yín àwọn ò ní fi yin ẹni yẹn wọ́n máa níṣẹ́ àwọn ló débẹ̀ agbára àwọn ló débẹ̀ òun ló fà á tí ìrẹ̀wẹ̀sì ọkàn fi ń bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọn ò fẹ́ ṣe oore mọ́ ṣùgbọ́n Alhaji Sulaiman Alao Malaika KS1 Kibla ọ̀gá tiwa wọ́n ń ṣe oore àwọn ìṣẹ̀lẹ̀ mú afẹ́ pè fún lọ́ọ̀ṣìn wa tó ń bọ̀ ṣùgbọ́n lọ́wọ́ àrùn yín lọ́wọ́ ẹ̀rẹ̀ ní wálẹ̀ òkèlè máa lọ Aláyọ̀ Melody singer náà wọ́n ń ṣe oore so ọkọ̀ ayé ti máa mà tẹ́ ẹ bá wo Aláyọ̀ ẹ máa rí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ onífújì ló súnmọ́ Aláyọ̀ wọ́n sọ di transformer torí Aláyọ̀ kò sí nǹkan tó lè ṣe fún yàn gbogbo tọ́lọ́run fún wọn làwọn náà fi ń kẹ́yàn torí wọ́n jẹ́ ẹni tó mọ ọ̀rọ̀ Ọlọ́run so wọ́n mọ̀ pé èdè la rí ìṣẹ́ tó mọ̀ la so wọ́n mọ̀ ọkọ̀ tí ọ̀la lè ṣẹlẹ̀ náà fi ń ṣe dáadáa so Aláyọ̀ náà mo kí wọn lágbára Ọlọ́run ẹ̀ ní wálẹ̀ òkè tẹ̀ ń lọ ẹ máa lọ àánú lágbára Ọlọ́run ọ̀ ní fi wá bu yín so àánú àlè tó san àníjọra lójú. Igun mẹ́rin láyé ni ọ́, igun mẹ́rin ni ṣúgà ní.